látàrí bí àṣírí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ṣe tú síta pé kò tọ́jú àbúrò rẹ̀ ní Lanre. Arábìnrin kan tí Lizzy Anjorin àti ẹ̀jọ́ onígbọ́nmi-sí-omi-ò tó ti jẹ́ síta sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ti sọ̀rọ̀ lórí bí Lizzy Anjorin ṣe tọ́jú àbúrò rẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Kára náà wá bọ́ síta báyìí ká lásìkò ẹ̀san dé ká ní ọmọ lágbájá bàbá èyí ẹ orúkọ báyìí kinní kan báyìí ọjọ́ báyìí náà sọ pé ìyá ẹ kú ìwọ náà káyé ẹ dáa tọmọtọmọ kó o má gbọ́mọ gbìn kó o má rí ikú ọkọ kó rí ẹ má burú kó o má dẹni àgbégbìn àdàbí tó bá ti jẹ́ wípé kì í ṣe wípé jẹ́jẹ́ àwọn èèyàn lójókòó tán wà láàyè tó lọ ń pòsè RIP láyé ẹ ló fi máa ṣe kinní kan ni orí ẹ fi máa kànkè wà orí àákànkè ò ní ṣìṣe ò ní ṣìrìn ò ní kúkú òjijì káwa máa sọ bẹ́ẹ̀ ṣé tábà ní báwo ló ṣe fẹ́ rí lára ẹ̀ tó bá ní òmọ̀ràn sọ mo lè sọ̀rọ̀ sí lágbájá tí lágbájá bá dé mà sọ̀rọ̀ sí ṣé o mọ tó fẹ́ bá lẹ́nu lágbájá ni ṣé o mọ̀ bóyá ibi títí ẹ̀ parí sí ni tiẹ̀ ti bẹ̀rẹ̀ mi ò ní gbà ó ṣẹ̀ mí tán bá ti bẹ̀ẹ́ tán bá ti ló ti tó jẹ́ ó tó kò sí ọmọlúwàbí ní ìgbàgbọ́ pé èèyàn kan wà tí ìbínú tán bá ní ọmọlúwàbí ènìyàn ni kì í bínú màá ní ọ̀rọ̀ ni kò sí èèyàn kan tí ò ń bínú ṣe bá lómi ẹra lẹ́jẹ̀ ara níṣan lára bá a ṣe ń bínú ló kàn yàtọ̀ síra wọn ẹlòmíì á bínú á pariwo wáyò ẹlòmíì á bínú á fa ìbínú yẹn yọ á sọ̀rọ̀ tán lẹ́nu á bínú ẹlòmíì á dẹ̀ bínú á dákẹ́ á ní nǹkan tí màá ṣe inú mi ló wà ẹlòmíì á bínú á bẹ̀rẹ̀ sí ní yòdì ẹlòmíì á bínú á lòun níbẹ̀ ní nǹkan kan bá a ṣe ń bínú ló yàtọ̀ ṣùgbọ́n tó ń pè lọ́mọlúwàbí gangan ni wípé tó bá ti sọ wípé ó tó jọ̀ọ́ má bínú kéèyàn yáfi gbogbo ẹ̀ lẹ́fọ́ lọ́hùn tán bá ní má bí ọlọ́run tó dá wa sílé ayé tó fún wa látẹ́gùn tá a fi mí tó ń rọ òjò sí orí ìkà àti orí àṣerere ó ń rán atẹ́gùn sí orí ìkà àti orí àṣerere gbogbo nǹkan ló jọ fi ń kẹ́ wa nítorí pé kí ni ó wù wípé a lè ronú pìwàdà ká padà bẹ̀rẹ̀ sí ní ṣe rere bèlò níta ṣe wọ ọmọ ènìyàn lágbájá ṣẹ̀ mí ó sọ̀rọ̀ sí mi ó bú mi ó ṣe báyìí lọ́jọ́ sí wọn wá ní o má bínú olóòní gbà tó o bá gbà kí ló tún fẹ́ gbà tó o bá gbà wá gbà kú òjijì tó o bá gbà wá kàn dín nínú yọ̀ tó o bá gbà wá fọwọ́ ara ìṣera rẹ tó o bá gbà wá gba àbùkù wá gba ẹ̀tẹ́ tó o bá gbà wá gba àbùkù wá gba ẹ̀tẹ́ wá gba ẹ̀sín tó o bá gbà wá nìkan dá yí ẹ̀ ṣe ó èmo tó pẹ̀lú aláṣejù ni wọ́n ní pẹ́rẹ́ ní tẹ́ tán bá ti ń pọ́n wálé ẹ̀jẹ̀ a máa pọ́nra wálé ayé yìí náà la fi ká tó mo máa ń sọ̀rọ̀ kan gbogbo mi ò ní gbà gbogbo mọ̀ mí ni mo burú mo le gbogbo wa la máa padà wá darúgbó gbogbo wa ló jẹ́ gbogbo ọmọ tá à ń pariwo mọ́ padà go and sit down there go and bring that thing àwùṣe kíni kan àwùṣe gbogbo wọn náà máa padà wá máa sọ fún wa wípé girama ìjókòó síbẹ̀ yẹn girama ẹ̀yìn náà ẹ̀ gbọ́rọ̀ àwọn ọmọ tá à ń kó jẹ̀ náà máa padà wá kó wa jẹ̀ lásìlásì kí la wá ń bá kiri kí la gbé tá à ń gbé báwo ni tiwa ṣe jẹ́ kí la fi yàtọ̀ sáwò tó kù kí ni what is the so special kí ló gbé tó ń gbé ọkọ mi ṣẹ̀mí mi ò ní gbà ó dalẹ̀ mi ò ní gbà ó da yé àtúwá ta ló sọ fún pé ó máa táyé mi wà ta ló sọ fún pé lè tó máa lò yìí gan ó máa fara rẹ lọ erùpẹ̀ ṣáá lásán ẹ jẹ́ máa ṣe sùúrù ẹ jẹ́ máa ṣe sùúrù èèyàn ní gbogbo wa kò sẹ́ni tí ò ń bínú kò sẹ́ni tí ò lè ṣínú bí kò sẹ́ni tí ò lè ṣìwàwù bọ̀tọ́ bá ti ló ti tó iyì ọmọlúwàbí ni kó lòun yá fi ẹ̀fọ́ lọ́hùn ṣé kí n ṣe máa rìpíìtì ara mi àpò ti yé yín mẹ́wọ̀ọ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Mewoola ká sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section ẹ má gbàgbé àti like share àti subscribe fídíò wa ẹ ṣé gan fún àtìlẹ́yìn yín a dúpẹ́ àmọ́ lóore.